Wùnmí wà l'Amẹ́ríkà bí ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. Màá fún yín l'ádírẹ́sì ibi tó wà. Ojú ọmọ tó àbọ̀ wọn máa gbé jáde pẹ̀lú phone number pẹ̀lú bíṣẹ́. Ẹ máa pe bíṣẹ́ pé ó ń àbọ̀ mọ́dúrà sílé. Mo yìí máa gbé yín débẹ̀. Ẹ má jẹ́ kí n jump. Àṣẹ gbogbo ọjà justice for Mohbad tá ń jà látijọ́ yìí. Ìyá Wùnmí jọ jókòó sí Amẹ́ríkà. Ṣé ń gbọ́ mi? Kò wá ń ṣe ilé Karimoh ni ìyá Wùnmí wà. Má sọ lẹ́yìn tó wà fún yín. Ìyá Wùnmí, ilé ọmọ kan tó ń jẹ́ Tàǹwá ni ìyá Wùnmí wà lọ́wọ́lọ́wọ́ bí ṣe ń bá yín sọ̀rọ̀. Òun àti Karimoh ti jà. Kí dẹ̀ ló fàjọ òun àti Karimoh ni pé òótọ́ ṣé ń gbọ́. Karimoh travel lọ sí USA between 2013 and 2014. American visa lottery ni Karimoh fi lọ because ṣe mọ̀ pé ọmọ atẹ́rọ̀fọ̀wọlé ni wọ́n bí ti Mohbad. Ṣé ń gbọ́. American visa lottery ni Karimoh fi lọ sí America between 2023 and 2024. Ṣé gbogbo yín rántí pé ìgbà tí ọ̀rọ̀ Mohbad ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ṣe rántí? Karimoh update ń gbà yẹn pé òun ṣe oore fún wọn, wọ́n fi bí sunshine rántí. Karimoh update ń jọ́nà fún wọn. Ṣé gbogbo yín rántí? Ẹ bá mi confirm. First update kò kọ́kọ́ ṣe fún Wùnmí àti ìyá ẹ̀ nìyẹn. Tó fi sọ pé ìyá wọn ó já wọn sílẹ̀, kò tọ́jú àwọn. Ṣé rántí? Now, ìyá Wùnmí wà ní USA lọ́wọ́lọ́wọ́. Ó wà lọ́dọ̀ Tàǹwá. Màá sọ bí Tàǹwá yẹn ti jẹ́ fún yín. Ṣé rí Tàǹwá yẹn àti bàbá Karimoh, ìyá kan náà ló bí wọn. Ṣé ti get ẹ̀? Tàǹwá, ibi tí ìyá Mohbad wà lọ́wọ́lọ́wọ́ sìn, àti bàbá Karimoh, ìyá kan náà ló bí wọn. Ṣé ń gbọ́? Now, ẹ jẹ́ kí n máa sọ lọ. Karimoh máa ń gbé ní Manchester, New Hampshire tẹ́lẹ̀ ní Amẹ́ríkà. Ẹ̀yà Amẹ́ríkà, ṣé mọ̀ bí tó ń jẹ́ bẹ̀ yẹn? Karimoh ń gbé ní Manchester, New Hampshire tẹ́lẹ̀. But ìtorí ìjà Mohbad yìí, Karimoh move lọ sí Rhode Island. Ìtorí gbogbo wàhálà Mohbad yìí, ó ti move lọ sí Rhode Island. Ṣé ń gbọ́ mi? Ṣé rí ìyá Karimoh, which is ìyá Wùnmí, in her early life, she was married into the Ogunbayos family. Inú ilé Ogunbayo ni ìyá Karimoh fẹ́ ọkọ sí. Ṣé ń gbọ́ mi? She gave birth to Karimoh in that family. And she and her mother-in-law are cats and dog. Ìyá Wùnmí àti in-law àwọn Karimoh, cat and dog ni wọ́n. They eventually pursued her out of the family. Ó wá fi Karimoh sílẹ̀. Ṣé rántí pé Karimoh sọ pé ó fi òun sílẹ̀ kò wẹ̀yìn wò? Ṣé rántí? Ẹ jẹ́ kí n máa kà lọ. Karimoh was raised by the Ogunbayos. Ẹ máa pinpoint o, because mo yìí mọ́rọ̀ bọ̀ padà lẹ́yìn o. Karimoh was raised by the Ogunbayos. Ṣé ń gbọ́ mi? She was raised by her maternal grandmother in Abeokuta. Nígbà tí ìyá yẹn já sílẹ̀, ìyẹn ìyá Wùnmí, ìgbà tó já Karimoh sílẹ̀ ní kékeré, ṣé rí pé ìwà òun àti ìyá Mohbad jọra. Wọ́n ní fi ẹbí ẹ̀wọ̀n mi kí n sọrí ìdílé tó ti jáde, fi ìyàwó ẹ̀wọ̀n mi kí n sọrí ìdílé tó ti jáde, fi ọkọ ẹ̀wọ̀n mi kí n sọrí ìdílé tó jáde. Ẹ rí pọ́rọ̀ òun àti ìyá Mohbad correspond. Ìtorí wà tí ìyá Mohbad náà wù ní tó já àwọn ọmọ sílẹ̀ tó tẹ̀lé oko babaláwo lọ. Karimoh was raised by the Ogunbayos family. She was raised by her maternal grandmother in Abeokuta. Abeokuta ni Karimoh dàgbà sí. That is her father's mom. Her mother left her and never looked back. Flag show yìí kí gbogbo ayé ẹ kó polúkúmuṣu. Flag this show kó rí ikú rẹ̀ lójijì. Adenike Ofi, God bless you, my sister. Ṣé. Her mother left her and never looked back. Eventually, Karimoh came to America via visa lottery between 2023 and 2024. Sorry, 2013 and 2014. Ọmọ yẹn struggle in American lottery.
Ó wá sí America ní 2013 and 2014. Ṣé gbogbo ẹ má confirm tí àlàyé yẹn bá ń yé yín, ṣé gbọ́? Now, she later went to look for her mom and got connected with her. Ṣé rí pé kotoro àwọn family ṣe jọra wọn nìyẹn. Ṣé wọ́n ti pé gbà tí Mohbad náà ṣe rere láyé, ó padà lọ wá ìyá Mohbad. Ibi tí ṣòro Mohbad ti bẹ̀rẹ̀ nìyẹn. Karimoh náà ìgbà tó dé America, ó overlook nǹkan tí ìyá ẹ̀ ṣe fún wọn. Ó padà lọ reconnect pẹ̀lú màmá ẹ̀. She tried her best to form a bonding. Ó try láti bond pẹ̀lú wọn padà. Ṣé ń gbọ́ mi? Ó ní that was what led to Karimoh sending Wunmi to school. Ṣé wọ́n ti pé Karimoh sọ pé òun lòun rán Wunmi lọ sí school. Karimoh parọ́ o. Ó rán Wunmi lọ sí school lóòótọ́. Throughout when she was sending Wunmi to school, wọn ò dárúkọ Mohbad fún rárá. They never mentioned Mohbad to her. Wọ́n gbowó school ipò ń lọ school. Wọ́n sọ pé Wunmi ń sùn pẹ̀lú ọkùnrin. Wọ́n sọ pé ilé ọkùnrin ló wà. Ṣé rí pé lórí burúkú ni Wunmi àti ìyá ẹ̀. Ìyá Wunmi máa gé ẹ létí jẹgbẹ̀yìn ni. Èmi kò mọ̀ bóhun tí ó dání. Bí mo bá mọ̀ òun bá ti jáwọ́ ti pẹ́. Mo fẹ́ sọ̀tọ̀ ọmọ kan fún ọ o. Ìgbẹ̀yìn adùn lórúkọ rẹ̀ ń jẹ́. Owó olówó kò gbọ́dọ̀ balẹ̀, ọmọ ìyá gbé. Aṣọ aláṣọ kò gbọ́dọ̀ balẹ̀, ọmọ ìyá gbé. Agbésáré wọlé, ìyá rẹ̀ àfòsókè, àfọwọ́ra lórí. Owó àdìjọ́ kan, ọmọ yìí lọ sọjà, níbi tó gbé ń taṣọ, ó lọ jí wọn láṣọ, ọlọ́pàá bá mú, ó di ilé ẹjọ́. Ìgbà tó délé ẹjọ́, adájọ́ kò fọkàn balẹ̀, ó fi sẹ́wọ̀n 20 ọdún péré. Ọmọ yìí ni mo ti gbà, ṣùgbọ́n kí n tó máa lọ, mo fẹ́ bá màmá mi sọ̀rọ̀. Ọ̀rọ̀ àtàtà, ọ̀rọ̀ tó ṣe kókó. Pẹ̀lú omi ìjẹ́ lójú ni màmá yìí fi ń bọ̀. Pẹ̀lú omi ìjẹ́ lójú ni màmá yìí fi ń bọ̀. Bó ṣe dọ́dọ̀ ọmọ, ó gbẹ́nu sí màmá létí. Bó ṣe gbẹ́nu sí màmá létí, ó gé màmá létí. Ariwo ta, òkìkí gbòde. Ọmọ ni ẹ má ṣe pariwo, ṣebí láti kékeré ni mo ti ń ṣiṣẹ́ ibi. Ìyá kò sọ fún mi, bàbá kò sọ fún mi, ṣebí láti kékeré ni mo ti ń gbé wínrin. Ìyá kò sọ fún mi, bàbá kò sọ fún mi, ìṣe ló tún fọwọ́ ra mí lórí. Èmi kò mọ̀ bóhun tí kò dání. Bí mo bá mọ̀ òun bá ti jáwọ́ ti pẹ́. Èmi kò mọ̀ bóhun tí kò dání. Bí mo bá mọ̀ òun bá ti jáwọ́ ti pẹ́. Orin tí Wunmi máa kọ fún ìyá ẹ̀ lọ́la ni. Ẹ jẹ́ kí n máa kọ lọ. Throughout when she was sending Wunmi to school, they never mentioned Mohbad to her until like a year. Ṣé wọ́n ti pé Karimoh náà sọ until like a year before Mohbad died. That is when Wunmi got pregnant. A year kí Mohbad tó kú, náà ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ Mohbad létí Karimoh. Ṣé ń gbọ́ mi? So when Mohbad died, ẹ máa gbọ́ o. Instead of Karimoh to take her time and listen to the whole story, she came out and started defending blindly. Ẹ máa gbọ́ lọ. It was when they started bringing out the truth. That was when Karimoh was starting to understand what is happening. Karimoh ò sínú picture yẹn. Karimoh mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Wọ́n ò jẹ́wọ́ fún Karimoh. Then gbogbo ìgbà tó sọ pé Karimoh ló ń sùn ọ̀dọ̀ Mohbad. Karimoh ò gbà because Karimoh ló ń send owó school sí Wunmi tí Wunmi sọ pé òun wà ní school tí ìyá Wunmi náà dẹ̀ ń bá parọ́. Ṣé ń gbọ́ mi? Ẹ máa gbọ́ o. Their fight started. Ìjà òun àti Wunmi mo fẹ́ sọ yìí o. Their fight started when Karimoh went home to Nigeria and stated as a king. Wunmi, if it was true, Karimoh sọ fún mi pé tó bá jẹ́ lóòótọ́ ọba ló ní ọmọ. Ipe ṣé lóòótọ́ lọba ló lọ́mọ. Then is it true she was living at Naira Marley's house? And Karimoh challenged mama wọn pé Karimoh challenged her mother that why will she allow a 15-year-old girl to be having relationship? Ṣé ń gbọ́? Karimoh was pained because she was using her money
to send Wunmi to school, but she was not going to school. Instead, she went to stay in Naira Marley's house with Mohbad. The fight was very serious. Even Karimoh started doubting Liam's paternity. Ìtorí ẹ̀ ni Karimoh fi sọ pé àṣìgbé ọmọ ni Liam. Ṣé rántí pé Karimoh sọ? Ṣé rántí pé Karimoh sọ? Ẹ jẹ́ ká máa sọ lọ. Even Karimoh started doubting Liam's paternity. Karimoh refused to bring her mommy back to USA. Ìgbà tí Karimoh ń bọ̀, ìgbà tó lọ ṣe candlelight, ṣe pé Karimoh ń bẹ̀. So ìgbà tí Karimoh ń bọ̀, mo ti ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa gbé yín débẹ̀ nísìnyí o. Ẹ lọ jí gbogbo àwọn tó sùn. Ẹ jí, Olúwa ṣeun, God bless you. Ẹ jí gbogbo ọkàn tó sùn lọ. Dìde gbogbo ọkàn. Mo like orin ṣùgbọ́n mo morin kọ. Ẹ jí. Justice for Buki's voice. Ẹ jí gbogbo ọkàn tó sùn lọ. Dìde gbogbo ọkàn tó ṣáko lọ. Flag show yìí kí o flag ìgbésí ayé ẹ. Flag show yìí kó flag oríire ẹ. Flag show yìí kó flag aláàánú inú ayé ẹ. Ẹ ní ṣe oríire. Àṣírí yóò bò mọ́. Wunmi lọ gba refund lọ́wọ́ àwọn babaláwo ẹ, because bó ṣe ń lu ìlú yẹn ó ń bẹ ni. Bó ṣe ń lu ìlú yẹn ló ṣe ń gbé information wá fún mi sí. Wunmi lọ gba refund. Lọ gba refund. Sọ pé kò tó ṣe fún òṣìṣẹ́, lọ gba refund ẹ. Ẹ jẹ́ máa sọ lọ. Even Karimoh started doubting Liam's paternity. Because of that, because of everything that happened, Karimoh refused to bring her mommy back to USA. Ó jaya yẹn sí Nigeria. Ṣé ń gbọ́ mi? Because she believes Wunmi and her mom are hiding a lot from her. Inú ń bí pé òun tún fìfẹ́ wọn sáwọn people yìí pẹ̀lú bó ṣe ṣèkà fóun tó. Ṣùgbọ́n wọ́n hide nǹkan fún gan. Ṣé ń gbọ́? So she came back to America. Meanwhile, she was the one that fight for her mom. I think mo ti ń gbé yín débẹ̀. And we are going to land safely. Karimoh ló ti file American visa tí ìyá wọn fi ń travel. Òun ló file ẹ̀ fún ìyá wọn. Ó wá já ìyá wọn sílẹ̀. Ṣé ń gbọ́ mi? Sister Busola, God bless you, ma. God bless you, ma. Karimoh was the one that have been filing for her mom. Mo máa pe auntie tí mo mọ̀ l'America yẹn. Gbogbo information tí mo ní pẹ̀lú girl tó ń abọ̀ wọ́n sìn. Mo máa fún. Kan write gbogbo consulate America. Ìyá Karimoh, ó ń padà bọ̀ Nigeria. Tó bá lé ẹ padà sí Nigeria, sọ pé ìyá mi kọ́ ló bí mi. Ẹ máa gbọ́. Karimoh was the one filing for their mom. So she came back. Meanwhile, she was the one that fight for her mom. The Ogunbayos family raised her, but they never liked her. Ṣé that is our family Karimoh, àwọn ló raise Karimoh. Ìgbà tí ya Wunmi já Karimoh sílẹ̀ tó lọ. But wọ́n raise ọmọ yẹn but wọ́n like her because of ìwà tí ya ẹ wù nínú ilé yẹn. So hatred yẹn wọ́n pass ọmọ yẹn. Ṣé ń gbọ́? Now, a grandma from the Ogunbayos family has a child called Tanwa. Ó ti yé yín sìn. Tanwa yìí, mo fẹ́ establish your way sìn. Ṣé wá pé mo ti sọ̀rọ̀ Tanwa fún yín lẹ́ǹkan. Ẹ jẹ́ kí n tún sọ fún yín ẹ lè ti gbàgbé. Ṣé ń gbọ́? Sherry Tobilola, God bless you. God bless you. Sherry ìyá tó bí ìyá Wunmi. Ìyá yẹn náà ló bí Tanwa. Sorry, ìyá tó bí bàbá Karimoh. Ìyá yẹn náà ló bí Tanwa. So Tanwa ni last born. Ìyá yẹn. Ṣé ti get ẹ? Ẹ bá mi dé tẹ́ bá get ẹ. Ṣé ń gbọ́? Ìyá tó bí bàbá Karimoh. Inú ilé àwọn bàbá Karimoh ló ń jẹ́ Ògúnbáyọ̀. So ti yé yín, ìyá tó bí bàbá Karimoh, òun náà ló bí Tanwa. So Tanwa ni last born. Àwọn bàbá Karimoh, ṣé ti get ẹ bẹ́ẹ̀ yẹn. Ọmọ méje ni wọ́n, Tanwa ni last born. So yé yín, ẹ jẹ́ kí máa sọ lọ. So mo ti establish bí Tanwa ṣe jẹ́ fún yín because ọ̀rọ̀ Tanwa ni mo fẹ́ máa sọ lọ́nsìn. Ṣé ń gbọ́ mi? Yeah. Now,
a grandma from Ogunbayo family has a child called Tanwa. Sheri Tanwa àti Karimoh age group kan náà ni wọ́n. Ṣóyé yín, ẹ má bá mi dé lọ bẹ́yẹn. Now, ìgbà tó rí pé ìgbà tí Tanwa náà wà ní America, sorry. Tanwa náà wà ní America. Now, when Tanwa saw that Karimoh and her mom was fighting, ṣé dem pa wọn Tanwa family wọn like Karimoh ìtorí ìwà tí ìyá ẹ̀ wù. Kẹ́ bá wo báwọn ìyá Mohbad àti ìyá Wunmi bó ṣe lọ ń jẹ oúnjẹ ọ̀tá ìtorí wọ́n fẹ́ gbélé ayé ṣe ohun rere. Bí Tanwa ṣe rí pé ìyá Karimoh àti Karimoh ń jà. Ṣóyé yín, Tanwa take advantage yẹn. Ó pè ìyá Wunmi. Ó ní kó má worry. Ṣóyé yín, ó ní kó má worry. Ó lóun á mú òun á invite ìyá Wunmi padà wá sí America. Ṣé ń gbọ́ mi? Ó dẹ̀ ṣe ìyá Wunmi padà wá sí America lóòótọ́. Ìyá Wunmi tó jẹ́ pé ilé Karimoh ló ń gbé tẹ́lẹ̀. Àwọn family tó tọ́jú ọmọ ẹ̀ tó fìyà jẹ ọmọ ẹ̀ torí ìwà ìkà tó ń wù. Ìyá Wunmi náà dẹ̀ mọ̀ pé àwọn Tanwa family yẹn wọ́n like òun. Ṣé ń gbọ́? Now, ìgbà tí ìyá Wunmi wá padà wá sí America, ó wá lọ ń gbé pẹ̀lú Tanwa. Ẹ wo lórí burúkú obìnrin. Ọmọ tó já sílẹ̀ láti kékeré. Ó tún wẹ̀yìn wò, ó tún wá unite pẹ̀lú ẹ̀. Ìtorí ọmọ yìí ń bá ẹ jà pé gbogbo nǹkan báyìí ṣẹlẹ̀ ẹ jẹ́ kóhun gbọ́. Go out and say your truth. Wunmi bẹ̀rẹ̀ sí ní gbé ṣépè. Ọ̀dọ̀ Tanwa wá ní ìyá Karimoh ń gbé sí, ó ti padà sí America. Gbogbo bá ṣe sọ pé à ń jà justice for Mohbad. Obìnrin dẹ̀ fi wálẹ̀, ó dẹ̀ padà sí America. Ìyá Wunmi tó bá fi ẹsẹ̀ ara ẹ̀rìn padà wá. Ṣó fẹ́ gbọ́? Òkú ẹ̀ ló máa fi ránṣẹ́ sílé. Èmi tí mo sọ bẹ́ẹ̀ ni. Now, ibi tí mo lọ gangan ni. Àwa máa parí iṣẹ́ lórí eléyìí. Tanwa yẹn, ó wá ń fáìlì fún Wunmi àti Liam nsìn. Ó ti ń fáìlì fún wọn. Karimoh kọ́ ló ń fáìlì fún wọn o. Karimoh kọ́. Tanwa yìí gangan. Mo máa gbé fọ́tò Tanwa yẹn síta. Mo máa fi phone number ẹ̀ síta. Mo máa gbé address ẹ̀ síta. Tó bá bí ìyáláyà pọ̀ rí ìyáláyà ẹ̀dá. Dáàdì ẹ̀ tó ń fẹ́ lọ́wọ́lọ́wọ́. Ìyẹn ń gbé kó, ó máa ń lọ sékòó, ó máa ń wá sí Amẹ́ríkà. Màá gbé síta pẹ̀lú hòtẹ́ẹ̀lì ẹ̀ tó ti ń pààyàn. Á lóun ò béèrè tó bẹ́ẹ̀. Táwa tó bá bí ìyáláyà ẹ̀dá fáìlì fún Wunmi. Wàá jẹ̀bi láyé, wàá jẹ̀bi lọ́run. Ara ni ẹ ṣòro ọkọ tó ń fẹ́ lẹ́kọ̀ọ́ yẹn, hòtẹ́ẹ̀lì yẹn, a máa fi lákàlàkà. Wàá lọ béèrè tó bẹ́ẹ̀. Tó bá stay away from this shenanigans kò kún ẹ́. Karimoh mọ nǹkan tó fi jáyà ìsílẹ̀ lẹ́kọ̀ọ́. Olórí burúkú tiẹ̀ Tanwa. Ìwọ wá sọ pé wọ́n láyé tó bẹ́ẹ̀. Ó fẹ́ fún Wunmi àti Liam. Ṣé rántí pé Karimoh update ń jọ yẹn pé ìwọ ọmọ yìí. Ṣé rántí ó ní àǹtí Yẹ́misí, God bless you ma. Ṣé rántí pé ẹ rántí jọ Sunday Karimoh update tó sọ pé ìwọ ọmọ yìí, if you file anything, American government will come for you. Ṣé rántí? Ṣé gbogbo yín rántí? Ọmọ Tanwa yẹn ló ń bá wí. Tanwa ló ń bá wí. Tanwa ti ń file. Òun ló mú olórí burúkú ọmọ tó wà ní Dublin yẹn. Aláyé ìbàjẹ́ ọlọ́mọ mẹ́fà. Illegal immigrant tó wà ní Dublin. Orí adúró lóyìnwá. Wọ́n yìí ń consider ìwé ẹni. Ṣé ti rí fídíò yẹn? Wọ́n sọ pé ó kúnlẹ̀ báyìí. Àtàná tí mo ti update pé mò ń gbé ẹ̀rọ bọ̀. Olórí burúkú ọmọ yẹn. Wọ́n sọ pé ṣe ló kúnlẹ̀. Tó ń sunkún tó ń bẹ Karimoh kó má bá bùrọ̀ ẹ̀jà. Because wọ́n ṣé kí ṣọ́ọ̀kì Karimoh gangan ló fún mi information. Mo sọ fún yín pé ibi tí mo wà lọ sí máa gbé wá fún mi. Wọ́n ní ṣe lórí burúkú yẹn sunkún. Olórí burúkú tó dàbí ìgbà tí yóò tẹ̀ gbé ọmọdé mọ́lẹ̀. Bójú ẹ̀ ṣe rí nìyẹn. Ẹ mọ̀ àwọn tó máa ń ṣe botox. Àwọn tó máa ń ṣe botox ojú. Tó máa ń ṣe botox ojú. Tójú yẹn ti bàjẹ́. Tó ti ṣàn wálẹ̀. Bójú ẹ̀ ṣe rí nìyẹn. Sadist to the core. Sadist from the pit of hell. Ẹ wo bó ṣe ń ṣẹ̀sìn. Gbogbo àfiníṣẹ̀sìn ayé yín pátá Ọlọ́run máa fi wọ́n ṣẹ̀sìn. Latin ọmọ yìí wà ló béèrè tó bẹ̀ ṣe rántí Tanwa ní flag yẹn. Òkú ọmọ lẹ máa fi gbé sin. Gbogbo ọwọ́ tó bá flag fídíò mi ẹ máa fi gbé òkú ọmọ sí ni. Ìwọ tó bá lọ́mọ nu wọn
wàá fi gbé ọkọ sí, wàá fi gbé partner ẹ̀ sí, gbogbo nǹkan tó ń dùn ẹnu wàá fi gbé sí, á di òkú mọ́ yín lọ́wọ́ tẹ́ bá flag show yìí ẹ̀ ní pélé ayé ṣe ohun rere ẹ̀yin olórí burúkú àti olórí ẹni God bless you ma. Ṣé gbogbo yín gbọ́ mi? Ẹ jẹ́ kí n máa kọ́ lọ. Tanwa is right now filing for Wunmi and Liam. The filing update Tanwa talked about, the filing update she talked, Karimoh talked about is Tanwa. Karimoh update lo ton just wanted to talk about filing. Tanwa Lumbari. Right now, Tanwa is claiming Karimoh's mom. Tanwa ti fẹ́ gbàwé fún Karimoh's mom. Tanwa is claiming Karimoh's mom as a dependent. She is the one she updated for that if Tanwa should use her mom to file that, she will arrest Tanwa. Kò tí ẹ ní di Karimoh má ṣe wàhálà. Bá ṣe wàhálà. Ìwọ má ṣe wàhálà Karimoh. Kò má ṣe jọ̀gbọ̀n lọ́jọ́kò. A ní jẹnu kéèsì. Èmi láwọn èèyàn l'Amẹ́ríkà tó máa parí iṣẹ́ yẹn. Má ṣe wàhálà. Tanwa is the one Karimoh updated for and said if she should file for her mom, she will arrest her. And my love and life, please. Now, the same grandmother that chased Karimoh's mom out of the house is now living with her in the same house. Now, Iya Tanwa, Iya eno ngbe l'America. Ìyá Wunmi náà ìtorí ìjẹkújẹ tó fẹ́ jẹ ìyá tó lé ẹ bọ́ta nulẹ̀ ní kékeré tó sọ pé ò lè fẹ́ ọmọ òun pẹ̀lú àbúrúkú tó ń wù òun àti ìyá yẹn sìn ìtorí ìjẹkújẹ wọ́n wá jọ ń gbénu lé Tanwa so ìyá Tanwa àti ìyá Karimoh ọjọ́ wà l'Amẹ́ríkà lọ́dọ̀ Tanwa ni now kí dẹ̀ ló ń ṣẹlẹ̀ ní pé Tanwa náà kò ṣe pé ó nífẹ̀ẹ́ ìyá Mohbad láti jẹ́ kó gbé lọ́dọ̀ ẹ̀ o selfish interest ẹni ìyá Tanwa ti darúgbó kò lè tọ́jú ọmọ mọ́ Tanwa ṣẹ̀ṣẹ̀ bímọ ni òun wá babysitter òun wá nani tó máa bá jókòó tọmọ ìtorí ẹ̀ ló ṣe gbà ìyá Mohbad ìyá Wunmi láyè ṣé ń gbọ́ kò ṣe pé ìyá Wunmi ó like ìyá Wunmi láti jẹ́ kó wá bóun gbé but ìtorí pé ìyá tó bí Tanwa tó ń gbé lọ́dọ̀ Tanwa lọ́wọ́lọ́wọ́ ó ti dàgbó ti darúgbó arthritis ti mú lọ́wọ́ kò lè gbé ọmọ mọ́ ṣóyé yín ìtorí ẹ̀ lọ ṣe wò pé káwọn fi wọ̀rọ̀ kan fi ṣàdá káwọn jẹ́ kí ìyá Wunmi máa bọ̀ nulé ṣé ń gbọ́ now Tanwa just needed a nanny because she just gave birth and her own mommy which is Karimoh's grandmother is now old ṣé ń gbọ́ that is why she decided to bring Karimoh's mom. How will you accept to come and live with people that you know that they don't like your daughter? Auntie Buki, that their family is very, very messy. Lórúkọ Jésù gbogbo ẹ̀yin tó ń wò mí lẹ́ni. Tó bá tó àsìkò tí àwọn ọmọ yín máa fẹ́ ọkọ. Ẹ̀yin dẹ̀ tí ní náà, tó bá tó àsìkò tẹ́ máa fẹ́ ọkọ, tẹ́ máa fẹ́ yàwó. Ẹ ní fi ọ̀tá yín ṣe ọkọ, ẹ ní fi ọ̀tá yín ṣe ìyàwó. Ẹ ní gbégun eléegun, ẹ̀ntáyé ti kọ̀tì, ẹ̀ntáyé ti pàtì. Ẹ ní fẹ́ níyàwó àbọ́kọ lórúkọ Jésù. Ṣé there was a time they advised Karimoh to leave her husband and run away. Ìyá Wunmi nìyẹn o. Ìyá Wunmi advised Karimoh kó fi ọkọ ẹ̀ sílẹ̀ kó sá lọ. Ṣé rí bí ìyá Wunmi ṣe máa operate? Ìyá Wunmi ọ̀bẹ ṣeré ló máa fi gún ikùn ẹgbẹ̀yìn. Ikùn ẹ ṣọwọ́ ọ̀gá tó kúnkún ẹ yẹn. Wọ́n á ṣe emergency surgery fún ẹ wàá ní flat tummy. Èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ. Tanwa is Karimoh's kí la máa pe Tanwa? Bàbá Karimoh òun lẹ̀gbọ́n Tanwa. Àwọn kan béèrè pé ta ni Tanwa? Bàbá Karimoh òun lẹ̀gbọ́n Tanwa. Tanwa ni last born bàbá Karimoh. Ṣó ti yé yín? Ẹ jẹ́ kí n máa sọ lọ. Karimoh felt since the Ogunbayos don't like her. Maybe she will find love with her mom. Oh my ṣe o. Oh my ṣe o. Àánú Karimoh mà ṣe mí o. Kò ṣe pé Karimoh dédé padà lọ bá ìyá ẹ̀. Ṣé ń gbọ́? Kò ṣe pé padà dédé lọ bá ìyá ẹ̀. Ṣé ń gbọ́? Ìgbà tí tó ń fìfẹ́ wọn,
nínú bí tí Adégorola, God bless you. Wọ́n ò fìfẹ́ wọn nínú bí tí ìyá ẹ̀ fi sí. Àwọn Ògúnbáyọ̀ wọn ò fìfẹ́ wọn. Àwọn family bàbá ẹ̀ wọn ò fìfẹ́ wọn nínú ilé yẹn ló ṣe ní kóhun padà lọ bá ìyá òun. Ṣàlàyé pé ìyá ẹ̀ ti jálẹ̀ tó ọ̀jọ́ ṣe mọ́. Ìdí tó fi lọ padà báyẹn nìyẹn. Ṣàlàyé pé nǹkan tó ṣe Mohbad náà nìyẹn. Mohbad wò pé òun ti di celebrity kí ni káwọn ti gbọ́. Mohbad jẹ́ nìkan ó máa ń wo nǹkan táyé máa sọ gan, kí láyé máa sọ, kí láyé máa sọ, kí láyé máa sọ tó gbé sọ́kàn títí òun ló mú mi tó fún pa tí Wùnmí fi gun lọ́bẹ̀ má kẹ̀jẹ̀ tó tún fi là ládàá lórí tó dé fìlà fún. Ṣé ń gbọ́ mi? Ẹ jẹ́ kí n máa sọ lọ. Karimoh felt since the Ogunbayos don't like her, maybe she will find love with her mom. But even her mom has now teamed up with the Ogunbayos. Àwọn tó lè ya Wùnmí jáde ńgbà yẹn, ó ti lọ parapọ̀ mọ́ wọn. I know a lot of people who have been victimized. Sorry, I know a lot of people who have been victims of that family's wrongdoings. Ṣé pé Mohbad ò parọ́ tó sọ pé ó ti pẹ́ tó ti máa ń ṣe. Ẹ wo nǹkan tẹ́ni náà sọ. Ó lóun mọ a lot of people tó jẹ́ victim àwọn family olórí burúkú yìí. Thank you. Tanwa is Karimoh's auntie, but they are the same age mates. God bless you. Auntie ni Tanwa jẹ́ Karimoh, but the same age ni wọ́n. That is just the short thing. Ẹ ṣé ẹ̀yin onílàkàyè Sister Kemi. Ṣé ń gbọ́? Wunmi's hands are not clean at all. Ṣé ń gbọ́? Wunmi's hands are not clean at all. Yeye Judy. Àwọn ni old standing member of veteran fracas. Yeye Judy. Agomele lo lu l'America lọ́dọ̀ tí. Ṣé iná lọ tọ̀ ní abẹ́ lọ yàgbẹ́. Tẹ́ fi wá bọ́ta wá wo show. Ẹ tún gbọ́ nǹkan tẹ́ni yẹn sọ. Ó ní Wunmi's hands are not clean at all. Ọwọ́ Wunmi ò mọ́ rárá. Ọwọ́ Wunmi ò mọ́ rárá. Now, their fight started when Karimoh started asking Wunmi questions. Ṣé ń gbọ́ mi? Only their fight started when Karimoh started asking Wunmi questions regarding Mohbad's death. Ibi tí Karimoh ti ṣe Wunmi àti ìyá ẹ̀ nìyẹn. Like what she was doing at the Malian's house. Question tó ń bí nìyẹn. When she sent her to school. Karimoh bẹ̀rẹ̀ sí ní béèrè lọ́wọ́ ẹ̀ pé Karimoh ṣe rẹ̀ pé mo máa ń sọ pé tí n bá ti ń bu, mo máa ń sọ pé mi dẹ̀ ń fẹ́ bu, máa ń rẹ́rìn tí n bá ń bu ni. Because mo rí pé Karimoh, she's just there, kò nọ́kàn burúkú. Nǹkan tó ń sọ fún ló sáré bọ́ta wá sọ ńgbà yẹn. Karimoh ó ní free mind. Karimoh rò bóun ti rí family, but kò mọ̀ ẹ́ báwọn Àmọ̀tẹ́kùn àkéèké ejò òun ni family òun. Ṣé kò tí mo sọ yín, ẹ jẹ́ ká máa sọ lọ. Karimoh started asking Wunmi questions. When she sent her to school, what was she doing at the Malian's house? And why she doesn't want to come out and speak her truth? Karimoh bàjà lábẹ́ pé kí ló dé tí ò ṣe bọ́ta kó wá sọ òótọ́ ẹ̀ tó mọ̀ nípa ikú Mohbad. Wunmi started cursing Karimoh. Ọmọlára, God bless you. Wunmi bẹ̀rẹ̀ sí ní gbé Karimoh ṣépè. Wunmi started cursing Karimoh. Ṣé ń gbọ́? Wunmi and her mom, they knows a lot that they are hiding. Wunmi àti ìyá ẹ̀, they know a lot that they are hiding. Ṣé ń gbọ́ mi? They believe Tanwa is now their savior. So Tanwa ló ń bá ṣe ń sìn. I can even get you Tanwa's address. That is where Wunmi's mommy is staying right now. Ṣé ń gbọ́? I can even get you Tanwa's address. That is where Wunmi's mom is staying right now. Ṣé ń gbọ́? She should have asked questions before coming out. Karimoh should have asked questions before coming out to defend Wunmi and her mom. Ṣé ń gbọ́? Wunmi's mom desperately wants to come to USA. She doesn't mind dining with the enemies. Ṣé ń gbọ́? Is that one a good mother? Karimoh is no longer speaking with the mom, and they are both in this USA. Ṣé ń gbọ́?
Tanwa has promised them that she will take care of them. Tanwa ló máa pa yín gbẹ̀yìn. Tanwa, tó bá fẹ́ jẹ́ kí ayé ẹ bàjẹ́ Tanwa. Tó bá fẹ́ gbé ìlú òyìnbó yẹn ṣe rere. A drag ẹ bí àsùn àní generator. Ọkọ ẹ hòtẹ́ẹ̀lì àtó wà lẹ́kọ̀ọ́ mi tí ní dárúkọ. À ń sọ̀rọ̀ pé yàn kú. Ìwọ ń gbà wọ́n sílé. Ó fẹ́ fáìlì fún mi àtọmọ ẹ̀. Táì tí rí justice. Tanwa, wàá lọ bèrè tó bẹ̀. Tanwa has promised them that she will take care of them. Find out from Wumi's blogger. She is now telling them that Tanwa is her new auntie. Wọ́n ní Wumi ti ń sọ fáwọn àwọn blogger ẹ pé auntie òun ni Tanwa. Ṣẹ́ráyé, Karimoh ń ṣàǹtí ẹ̀ mọ́. Karimoh that was there for you. Just because Karimoh is telling you the truth. Just because Karimoh is telling you to speak your truth. Tell them what you know. Karimoh dẹ̀ ń sọ fún ẹ pé gbogbo owó tó ń send sí ẹ kó fi lọ sí school. Àṣẹ ní ọkùnrin ló lọ jókòó sí. Ẹ wá pa Karimoh tí ń sìn. Tanwa lẹ wá ń pè láǹtí yí. Ẹ jẹ́ ká bá sọ lọ. In fact, if you want to speak with Wumi's mom, you have to call Tanwa. It is true, Tanwa. Ṣé let me know any other information you might need. Ṣé mo wá kọ ilé. Money, can you please send me Tanwa's number, her address, and the job she's doing in America, please? Now, Tanwa is a nurse. She got her RN last year. Ó fún mi ní number. Tanwa jẹ́ ń já ẹ sí mi ní pé tán. Tọ́ bá wá bí aláyé ẹ̀dá, mo fún ẹ ní just 3 days. Kò fi bọ́ta kò debunk story tí mò ń sọ. Tó bá debunk ẹ̀ Tanwa, màá gbé number ẹ sórí àtẹ, màá gbé ojú ẹ síta, màá gbé ojú ọkọ ẹ síta. Àwa ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, a bẹ̀rẹ̀ láti máa wá kú tó pa Mohbad. Tanwa, this is not a threat. It's a statement of facts. Tanwa, I can assure you, ní like ẹ̀ tó bá bẹ̀rẹ̀ tán. Tanwa, this is not a threat. It's a statement of facts. As a matter of fact, Shori Bitoti ń wá justice for Mohbad jù America àti Nigeria ni. I'm telling you this for free now. If Bitoti ń wá justice for Mohbad jù America àti Nigeria ni. They will do anything to get you arrested, Tanwa. So my post ṣẹ̀ṣẹ̀ gba pin yẹn last year ni. Tanwa, mo wo ṣe fún ẹ̀sìn. I'm giving you 3 days to debunk this statement I'm talking about. To come out, àbí kó lọ bá àwọn blogger yín. Kò jẹ́ ká rí pé ìyá Wùmí ò sí lọ́dọ̀ ẹ mọ́. Kò dẹ̀ wá jẹ́wọ́ pé ó file kankan. Tí n bá send information ẹ tó bá bá owó ẹ̀ ń bẹ̀ Tanwa. Wá kábàámọ̀. Èmi tí mo sọ bẹ́ẹ̀ fún ẹ ni. It is not a threat, it's a statement of facts. Ẹ jẹ́ ká máa sọ lọ. Tanwa jẹ́ kí fún ẹ ní jẹ́ fún ẹ ní díẹ̀ nínú nọ́mbà kó mọ̀ pé wà níbí. Her number is +160 364 51. Mi ní pé ìtókù. Mo dé mọ́. Mo ní pé ìtókù. Tanwa kò lè mọ̀ pé mo ní gbogbo history ẹ lọ́wọ́. But mo ní pé ìtókù. Màá dúró kó ṣe the needful. Tanwa, do the needful. Her number again is +160 326 45. Mi ní pé mẹ́ta tó kù. Ẹ jẹ́ kí n máa sọ lọ. She has moved from her old address. I will get you a new address for you before tomorrow. Ṣé ń gbọ́? Ọ̀nà máa get address ẹ̀ fún mi lọ́la. Address tẹ́ni yẹn mọ̀ tẹ́lẹ̀. Ọ̀nà ti kó kúrò ńbẹ̀. But wọ́n máa get new address ẹ̀ fún mi. Ní èní. I don't let it send the message yẹn. So ma get address ẹ̀ fún mi lẹ́ni. But ẹ̀yin tẹ́ ń wò mí láti America. Ó jẹ́ kẹ́ lè get address ẹ̀. Pẹ̀lú phone number bí. Ó jẹ́ kẹ́ lè get address àbí. Ẹ̀yin tẹ́ wà l'America. Ó jẹ́ kẹ́ lè get address ẹ̀. Màá fún yín phone number. Mo tẹ̀lé tí mo máa fún ẹ má worry. So she has moved from her old house to her new house. Tanwa is married to an hotelier in Nigeria.
That is her second husband, though. Ọkọ kejì nìyẹn. Ẹnìyẹn dẹ̀ jù lọ gan. Táwa. Ṣó mọ̀ pé bàbá oní bàbá àánú ló ṣe fún ẹ. Táwa. Bàbá yẹn àánú ló ṣe fún ẹ. Kò ní dá ká gbé bàbá oní bàbá wá sórí internet. Kó máa pè lápàyàn fún mi, God bless you. Táwa. Kò ní dá ká gbé bàbá yẹn wá sórí internet. Ká máa sọ pé òun ló pa Mohbad. Òun àti Wùnmí ló pa Mohbad. Táwa. Báwo ló ṣe máa feel? Kán gbé bàbá, kán gbé ọkọ ẹ, ẹni tó ń tọ́jú ẹ tó ń bú ẹ láṣìírí, kán gbé wá sórí internet. Táwa, I don't want to go to that route with you. I don't want to go to that route with you. Do the needful. I'm not telling you not to invite your family, but let us get justice first. Allowing Wunmi to file, you filing relocation for Wunmi and Liam, you are making Wunmi to escape what she has done in Nigeria. Táwa, fi ara ẹ sípò Mohbad. Tí Mohbad bá jẹ́ ẹ̀gbọ́n ẹ àbí tó bá jẹ́ ọmọ ẹ. Wọ́n wá níyàwó kan pa. Wọ́n wá níyàwó yẹn àtọmọ fẹ́ sá lọ, ṣé o máa gbà wọ́n láyè? Táwa. Nǹkan tó bá lè ṣe, tó bá lè gbà ni kò ṣe fúnra ẹ. Táwa. Ó ní gé kábàámọ̀ jẹ o. To be forearmed is to be forewarned. To be forewarned is to be forearmed. Táwa. I'm not threatening you. I'm giving you a statement of fact. O lè díẹ̀ mi, o lè try mi. O ní fẹ́ dive into it. Àtàrí àkàràmàgbò ni, kò ń ṣẹrù ọmọdé Táwa. Ẹ jẹ́ kí máa kà lọ. Money, do you have Tanwa's picture and her husband's picture, please? Èmi mo bèrè yẹn lọ́wọ́ ẹ̀. Money, do you have Tanwa's picture and her husband's picture? Please. Only I will get you both pictures. Tanwa's husband is an old man. She's married to an old man. Even Tanwa used to call him daddy. Tanwa doesn't know how to cook or clean. She needed a good nanny to do that for her. That is why she brought in Mohbad, Wunmi's mother. Tanwa is the only girl and the last born among 7 boys. Shengbo. Nínú ọmọ méje tí bàbá, tí daddy, tí màmá daddy Karimoh bí, ọmọ méje ló bí, ọkùnrin 4. Tanwa nìkan lóbìnrin. Photo Tanwa ni. Mi tí ní fi wọ̀nyí. Yes, ma. That is Tanwa. And that is Tanwa's husband. Ó ti ju photo Tanwa sí mi. Tanwa. Tanwa. Mo ti ra aṣọ bí iṣẹ́. Aṣọ bí tó ti ń ṣe lọ́wọ́ yẹn. Mo ti rí. Ẹ jẹ́ kí n pè fún yín. Mo ń bọ̀. Okay, kò ń ṣaṣọ ṣe. Bí àgbà tó ń lọ school nìyẹn. Wọ́n pè bẹ̀ ní Riviera University. Aṣọ yẹn ló wọ̀. Bí àgbà tó ń practice lọ́wọ́ nìyẹn. Riviera University, ẹ jẹ́ kí n spell ẹ̀. Kí Tanwa lè mọ̀ pé mo ní gbogbo information òun lọ́wọ́. Rivier University. Ẹ̀yin ará Amẹ́ríkà ṣe mọ̀ university yẹn. Aṣọ yẹn ló wọ̀. Ó wọ aṣọ yẹn bí aṣọ nurse. So lórí aṣọ yẹn wọ́n kọ orúkọ university yẹn sí. Ó wọ ṣòkòtò àti top táwọn nurse máa ń wọ̀ yẹn. Ẹ jẹ́ kí n sọ fún yín. Ẹ̀yin ará Amẹ́ríkà tẹ́ ń wò mí ẹ confirm. Ṣé mọ̀ university yẹn bá mi Google ẹ̀. Ẹ̀yin tẹ́ ń wò mí ẹ Google ẹ̀. Tanwa ni. Ọmọ Tanwa ni lóòótọ́. Tanwa, kí ló dé? Ojo àjíhún, ojo àjẹ́. Jesus Christ. Ẹ wojú Tanwa. Ẹ mọ̀ kan ṣáyàn. Ẹ mọ̀ pa bíkú ni. Wọ́n fàdá ṣá lójú ni. Ṣàtẹ́ bá rí la ojú ẹ̀. Kò fa làbàdàn. Ẹ mọ̀ kan fi nǹkan ṣáyàn. Bójú ẹ̀ ṣe rí nìyẹn. No, it's Rivier. Rivier University. Shop tó wọ̀ nìyẹn. Nǹkan tó wọ̀ nìyẹn.
tá ń wá ẹ wo bó ṣe dàbí àjíhún ọmọ tá ń wá. Okay, one wà ní Boston. Okay, spell it again. R for Romeo, I for Indian, V for Vivid, I for Indian, E for Echo, R for Romeo. Rivier. Yeah, Rivier University. That's it. Bí abẹ́ ló ti kọ́ nursing ẹ̀. Ọmọ tá wà ní lóòótọ́. Ẹ wo headline ẹ̀. Headline ni Kiss Daniel rí kó tó kọrin ni. Ẹ wo bú ẹ̀ bí tèmi. Okay, wọ́n ní Boston ló wà. Okay, ẹ ṣé ẹ̀yin tèmi. Àti mo ti ń gbé yín débẹ̀ nìyẹn. So ó dàbí school tó ti ka nursing nìyẹn. Yeah. Ọmọ tá wà ní lóòótọ́ wọ́n sham blade lójú ni. She fight a lot of lion. Tá ń wá ìwọ́dẹ̀ lókè mú yìí. Bí amọ́mi ẹ bí yán gbàgbé láti fa igi mú ẹ sókè ni. Wo sórí bí òkè mú yẹn ni màá ti bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ. Ìwọ́dẹ̀ lára yìí. Tí bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ tá wá. Lọ bẹ̀rẹ̀ lọ́wọ́ Wùnmí ibi tára ẹ kù sí. Kò sáwọn tí ò gbé dìde. Ìgbà tó sún Wùnmí ó sọ fáwọn olórí burúkú tó ń ba blọ́ọ̀gì ni. Àwọn olórí burúkú apọ̀gọdáyé tó ń jà fún. Ṣé wọ́n ti pé olórí burúkú yẹn sọ tó sọ pé Wùnmí tí ò ní owó tó sọ pé òun ò lówó tó máa fi sanwó lé. Òun ló wá fẹ́ ṣe birthday fọmọ. Ṣé wọ́n ti pọ́n sọ nígbà tó ń jà ṣé wọ́n ti. Wùnmí mọ̀ọ́mọ̀ sọ fún wọn pé òun ò lówó lé ìtorí wọ́n ti fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀ pa. Irọ́ tí Wùnmí gbélé wọn lọ́wọ́ nìyẹn because every week Wùnmí á top up fóònù wọn. Olórí burúkú ẹlẹ́dẹ̀ Ọlábánjí èyí tó wà pósí tó wà stage coach tó lóhun wà ká wèrè wá gbégilére olóhun wà ká lódìdí Èkó olórí burúkú onípàrágà network tí ojú 20,000 naira lọ àti tó ti gbé sínú bẹ̀yẹ ṣẹ̀bẹ́lẹ̀ mi àti ẹ̀ṣòwò amú rìtọ́ọ̀nù wọlé olórí burúkú ó ti fowó rìtọ́ọ̀nù jẹ sèré títí sèré gan sá fún ni. Olóṣì àwítọ́ wọn ni she's got a good character she's got a good antecedent àbólórí burúkú ni yìí ni ẹ̀yin tẹ́ ẹ̀ pọ́n wèrè ẹlẹ́dẹ̀ Ọlábánjí farm olórí burúkú tó wà pósí tó wà agbẹ́gilére tó sọ pé òun wà ká mo ti sọ fún ẹ ìyá onípàrágà ẹni tó fún ẹ mọ́tò yẹn pósí ẹ lọ fún ẹ lọ́dá padà fún withdraw thank you tó ṣe fún mọ́tò tó wà yẹn pósí ẹ ni àwọn ọmọ wàá máa mí. Gbogbo steering ló ti sọ di easy steering. Ṣẹ́rí steering tagbégilére tó wà pósí tó lóun wà mọ́tò. Tó bá máa fi wà mọ́tò yẹn fún 5 minutes báyìí, ó máa ń pààkì 20 minutes láti sinmi. Wùnmí ẹlẹ́gbẹ́ rere làwa ẹgbẹ́ rere lẹ́gbẹ́ àwa táwa justice. Wùnmí máa bọ̀ lọ́dọ̀ wa. Ṣé láwọn olórí burúkú yẹn Wùnmí wàá fún wọn lówó títí wàá tún rán wọn lọ sí school wàá fún wọn lówó títí wàá tún máa róúnjẹ sílé wọn. Ṣé gbogbo yín rántí ẹ bá ń confirm ṣe rántí pé olórí burúkú sọnù wọn pé ṣe lọ pé nǹkan tó fàjà wọn nìyẹn. Olórí burúkú ẹlẹ́dẹ̀ Ọlábánjí ìgbà tó wò pé owó ilé òun ti díù ibo lòun ti máa rówó sanwó ilé bó ṣe ní kọ́ dáwó nìyẹn pé ọmọ Wùnmí máa pé wọn nìkan ṣe birthday fún. Ṣé ń gbọ́ mi? Ìgbà tó máa bá àkáǹtù tiẹ̀ lọ mú sílẹ̀ ẹjọ́ ìwọ tó fẹ́ ṣàánú ṣe bá àkáǹtù Wùnmí àbá àkáǹtù ilé àbẹ̀jẹ̀ kó mú sílẹ̀ àkáǹtù tiẹ̀ bó ṣe máa ń ṣe nìyẹn. Ṣé kí láti jọ́ tó ti dórí social media àtọ̀rọ̀ jẹ ni kò rí nǹkan rere ṣe látàárọ̀ ọ̀dọ́jú alẹ́ rí ìgbà tó kọ́kọ́ dórí social media àǹtí kan tó jẹ́ Rufus Sábẹ̀ òun ló gbalé fún ìgbà yóò wà nù ewé kò rí lé gbà wọ́n gbalé fún ni ẹni tó fún nílé tó fi sílé kó máa gbé fódìndí ọdún kan ó bú màmá yẹn gbẹ̀yìn ni wọ́n lè jáde ń bẹ̀ ẹlòmíì tún wò ṣe láàánú kò gbélé ayé ṣeun rere rí olórí burúkú the only achievement tó ní ní agbégilére tó wà yẹn pósítọ́ fún tó wà yẹn ẹ ti rí kíyàn wá pósí mọ́tò kó wà fún 5 minutes kó fi 20 minutes sinmi gbogbo ọwọ́ ẹ̀rí bá pẹ̀ ṣe tóbi tó ni bẹ́ẹ̀ tó ń gbé mọ́tò yẹn ló jẹ́ ká pẹ̀ tó ṣé gbogbo yín rántí tẹ́ ẹ bá rí fídíò yẹn níbo lẹ ti máa wò ná ṣàbẹ̀ pé ó wá gbé àkáǹtù sílẹ̀ ó ní kàn dáwó pé
ọmọ mi fẹ́ ṣe birthday ṣé ń gbọ́ olórí burúkú èyí tó wà ní Dublin tó bímọ mẹ́fà tó ìwà lórí adúró wọ́n yìí consider ẹ̀ ni o wèrè tí ò níwèé tó sọ pé òun ló kọ lẹ́tà pé kí lọ́ọ̀yà mú lẹ́tà wá fún mi ẹ jẹ́ lọ gba refund yín lọ́wọ́ lọ́ọ̀yà ẹ kàn ń ṣàṣedànù ni ẹ ti lulẹ̀ Wunmi team ẹ ti lulẹ̀ òfo lẹ máa mú because Olúwa sọ pé àwọn tó bá dúró sórí òótọ́ kò ní pòfo orí irọ́ lẹ́yìn wà ẹ ti pòfo ẹ ti lulẹ̀ Olúwa ti bá mi tú yín kábi tó ti ń dáná ọwọ́ ẹ pé mi ò kí ń dá yín lò gbogbo èpè gbogbo nǹkan tẹ́ ń ṣe orí yín ló ń dà sí ẹ̀yin lẹ́ ń túká ṣe láwa bàbá ti mú ká túká ìjọ tí mo jáde fún bàbá òótọ́ ọ̀rọ̀ ni mo sọ mo dẹ̀ bọ́ta padà mo bẹ bàbá yẹn mo ò kó ọ̀rọ̀ mi jẹ mo bẹ̀ wọ́n pé kó má bínú pé mo sọ̀rọ̀ sí wọn ní nǹkan tó ń pè ní ìfẹ́ nìyẹn afìfẹ́ ń dìlì pẹ̀lú ara wa ni ṣùgbọ́n lórí burúkú ti yín ìgbà tó lọ bá Wùnmí ṣe mọ̀ every week ni Wùnmí máa ń fún wọn lówó ṣe ń gbọ́ bí Wùnmí ṣe gbérọ́ lé wọn lọ́wọ́ nìyẹn nǹkan tó mú olórí burúkú tó wà ní Dublin ẹ mọ̀ tẹ́ bá rìn títì tẹ́ bá tẹ̀ gbé ajá mọ́lẹ̀ ẹ mọ̀ bójú wọn ṣe máa ń rí ẹ mọ̀ tẹ́ bá tẹ̀ gbé ajá mọ́lẹ̀ bójú ẹ̀ ṣe rí nìyẹn ó dàbí ìgbẹ̀tọ́ èyí tó wà ní Dublin yẹn ni olórí burúkú ọlọ́mọ mẹ́fà inú yàrá kan yẹn ló bá ti yàgbẹ́ ibẹ̀ ló bá ti tọ̀ ibẹ̀ ló bá ti jẹun inú kúbíkù tó wà yẹn náà ni olórí burúkú sadist bastard aláyé bàjẹ́ awáyé má ṣe rere ìwọ wá ń kúnlẹ̀ òun bẹ Wùnmí pé òun bẹ Karimoh pé kó jọ kóhun àtàbúrò ẹ̀ má jà tẹ́ bá rí bó ṣe ń sunkún ẹ lọ wò lọ́dọ̀ sista Tọ́lání ti gbé ó ń sunkún ni ó ní Wùnmí Karimoh jọ bàbá burú ẹja kí ló fa ẹkú ọlọ́pàá ìwò ni tèpè ṣé fámìlì ẹni olórí burúkú kò láyọ̀ látàárọ̀ dáyẹyẹ èyí tó wà ní Dublin yẹn she's a sadist mi rẹ kò ẹbọ kí ọmọ rẹ́rìn kójú ẹ̀ má dàbẹ́ ẹni tó ń sunkún ṣe ti rí èyí tó wà ní Dublin yẹn ni o èyí tó fún wọ̀tọ̀wọ̀tọ̀ lẹ́nu yọ́bẹ̀tà ṣe rí bí tí èèyàn ti ń rẹ́rìn kó padà ipò ń sunkún ojú ẹ̀ is always looking èmi náà wọ̀ pé mo nice èmi náà wọ̀ pé mo nice ẹ má wọrí ẹ má ní mo lè rọrùn wọ̀ ẹ má ní ẹ̀fù mi shake èmi náà ní lọ lọ́sùn mo ti sọ fún gbogbo yín alẹ́ ni màá Sister Deborah ni yes o tó ni o ojú ẹ̀ má dàbí ẹni tó ń sọ ẹ̀yin Muslim you know I love you ṣe pé mo like ẹ̀yin Muslim gan ẹ jẹ́ má bínú ẹ bá ń fara mọ́ mi ní sọ̀rọ̀ okó àtòbò odidi oṣù kan mi ní sọ̀rọ̀ okó àtòbò kí n má bàwẹ̀ yín jẹ́ tẹ́ ẹ bá fẹ́ wò tó yẹ náà mo ṣe gbójú wa ẹ fi airpod ṣe àwọn èèyàn ò dá wọ́n ní wèrè yẹn dàbí ẹni tó ọ̀nàjọ́ ẹ̀ dàbí ẹni tó ẹnu owójú ẹ̀ mo dúró dọ́kọ̀ ẹ lọ wo fídíò bí tó ti bẹ Karimoh kó má bá Wùnmí jà ẹ̀ ẹ mọ mọ́jú ta máa ń lò ẹ mọ calamine lotion olórí burúkú ìgbà tó mọ́ ti pọ̀ jù kò rówó ṣayé ayé ló ń ṣe ẹ lọ wojú ẹbí tó ti ń bẹ Wùnmí tó ti ń bẹ Karimoh kó má bá Wùnmí jà yẹn ojú ẹ dàbí ìgbà tó kọ ẹ mọ́ lójú ara ẹ powder ló kù yẹn ojú ẹ mọ kí ẹ mọ tá bá ní fog ní lóyìnbó ẹ mọ kọ́ tó ń pè ní fog ẹ̀yin Naija ẹ google ẹ mọ tó bá ní is foggy ẹ mọ tó bá wà foggy lóyìnbó láàárọ̀ yẹn bí ojú ẹ ṣe rí nìyẹn lójú ara ẹ ó ti make up ó ti kú padà olórí burúkú wíìgì lọ́lọ́run fi ṣọ̀tá wọn nu gúùpù yẹn àtijọ́ tí mo ti ń rí wọn kò sẹ́ tó dé wíìgì kiri tẹ́ bá rí wíìgì tiẹ̀ náà olórí burúkú kò lè rówó rà á báwo ló ṣe fẹ́ rówó rà ẹni tó bímọ mẹ́fà benefit olórí burúkú ti jẹ gbogbo Dublin benefit wọn ó máa wò bẹ́ẹ̀ tó ń sunkún ni ìgbà tó ń sọ̀rọ̀ Àgbàlá Gabriel ó máa wò bẹ́ẹ̀ tó ń sunkún máa ní ta ni sadist yìí ta ni ò láyọ̀ yìí ṣàwàlà ni kò má láyọ̀ ni olórí burúkú ọmọ olóṣì aláyé bàjẹ́ kí wọ́n máa ó kúnlẹ̀ tó ń sunkún Karimoh jọ má bá burú ẹja because wọ́n ti rí pé àṣírí ti tú náà kí ni mo fẹ́ fàyọ bí Wùnmí ṣe wá rí pé òun ò lè máa sanwó fáwọn people in one inú agijù lọ́wà ayé ògbóhùn wọn ṣẹ́rí kan ṣe fídíò wọn ni ẹ lọ wo gbogbo orí íńtánẹ́ẹ̀tì náà ẹ lọ wo gbogbo YouTube
gbogbo àwa tá ń ṣe justice for Mohbad video wa kárí ayé ni ẹ lè rí video tí wọn because wọn gbélé ayé ṣe orin wọn lóhùn inú agíjù lóhùn wọn ti ń dùn àwọn elephant àwọn àmọ̀tẹ́kùn àwọn ejò àwọn lion àwọn ló ń bá sọ̀rọ̀ kò sẹ́ni tó ń gbé wọn wọn ń ṣe wọn àwọn lórí burúkú bíi tiwọn ló ń ṣe wọn. No, ó ní ẹfẹgbẹ́ yín wọ̀n mi kí n wọ owó èèyàn tẹ́jẹ́. Abẹ́ gbọ́ mi. Wùnmí ti rí pé òun ti fún wọn lówó. Òun ò ráyè padà rere nínú ayé wọn. Wọn ò rí jà Wùnmí gbé. Wọ́n ṣoríṣiríṣi wọ́n rí pa down, no going back. Bí Wùnmí ṣe pé wọ́n dá ènìyàn pé mi ní rówó fún yín lọ́sẹ̀ yìí o, wípé èmi go tí rówó lè san. Ọ̀rọ̀ yẹn ló mú olórí burúkú tójú ẹ̀ dàbí ìgbà tó tẹ̀gbẹ́ ajá mọ́lẹ̀ lójú títì. Ṣóyè yín, òun ló mú yẹn sọ pé báwo lẹ ṣe máa ní kó máa ṣe birthday nsìn. Ṣé ẹni tó sọ pé òun ò tí rí owó lé san. Ibẹ̀ lọ́rọ̀ owó olé yẹn ti yọ. Ìyẹn dẹ̀ mọ̀ọ́mọ̀ parọ́ fún wọn ní ìyẹn Wùnmí because ó rí pé wọ́n ti fẹ́ gba òun gbẹ́ àgàdo olórí burúkú onípàrágà. Àbí kò yé yín, olórí burúkú ni ẹ wá bèrè àtisídẹ̀ǹtì ẹ̀ lọ́wọ́ wa ni. Ìgbà tí fákàsì bẹ̀rẹ̀ bó ṣe wọlé sí mi lára nìyẹn. Ọjọ́ fóònù, ọjọ́ tábìlẹ̀tì, ọjọ́ bí kò ní pàtí máa ṣe pàtí kó máa pè yín, òun fẹ́ wá o, tó bá wá báyìí, tẹ bá ń gbọ́, just call my name and I'll be there. Ó máa, Bàsíà ló máa ń gbé lọ pàtí, olórí burúkú, Bàsíà ló máa ń gbé lọ pàtí, Bàsíà ló máa ń gbé lọ pàtí. Àwọn ọmọ méjèèjì tó lọ school, wọ́n bá sanwó ẹ̀ ni. Ilé tó ń gbé, wọ́n bá sanwó ẹ̀ ni. Iṣẹ́ wẹ́dà tọkọ ẹ̀ ṣe èèyàn kan ló lọ sóní dúró fọ́kọ ẹ̀ níbi tọkọ ẹ̀ ti ń ṣiṣẹ́ wẹ́dà tẹ́ bá wojú ọkọ ẹ̀ dáadáa paná ojú kan fìkan ríran ni iná wẹ́dà ti kó sọ́kọ ẹ̀ lójú kò sí èyí tó lálùbáríkà nínú wọn àwọn ìyẹn lẹ wá ní ká máa dá lóhùn àbí kó máa ṣẹ̀sín lọ́tún lọ́sì ẹ rí pé mi máa fi wọ́n ṣe yẹ̀yẹ́ ni ó yẹ sọ fún mi sí ṣọ́ọ̀bù pàrágà tó ní gbogbo ojú 5 feet lọ 5 feet ní ṣọ́ọ̀bù pàrágà tán gbà fún àti 6 years ago lọ ti gba ṣọ́ọ̀bù yẹn fún network ṣọ́ọ̀bù yẹn 20,000 naira ló fi bẹ̀rẹ̀ dèní yìí 20,020 naira ògórí ẹ̀ gbogbo èrè lórí burúkú ti fi dẹ́pọ̀ mọ́ ló ti fi dẹ́pọ̀ mọ́ aláta ló ti fi yẹ ṣíkìrì aláta àwọn máa jẹ́ inú ṣọ́ọ̀bù yẹn àwọn máa sọ pú àwọn máa sọ pú wèrè á máa làágùn akáṣífù ẹ̀ dàbí ó dàbí akáṣífù pòkó tua bántòwẹ̀lì ló ń lò ní tó bá drive ló máa ń lo àntòwẹ̀ tó bá drive ẹmọ tó wẹ̀lì tẹ́ máa fi nura nulẹ̀ bántòwẹ̀ ló máa mú sẹ́gbẹ̀ẹ́ mọ́tò olórí burúkú ló bá lọ rice block lọ́jọ́ kan lọ́wọ́ ya rice block ló wá gbé sínú engine mọ́tò ọ̀rẹ́ ẹ̀ bá béèrè lọ́wọ́ ẹ̀ ó ní kí n tó gbá rice block sínú engine mọ́tò ó ní tó bá ti ń fẹ́ ó máa fẹ́ tútù olórí burúkú òun wá gbégi lére òun wine up tani ò sọ pé gbégi lére kò ní èsì tówẹ́lì ẹ mọ bá tó wẹ̀ tẹ́ máa ń ró mọ́ra ẹ máa rí lẹ́gbẹ̀ẹ́ ṣí ẹ̀ ṣá ni ó máa fi nójú. tẹ́ bá ń gbọ́ bábí àńlá ó gbowó àwọn òbejì ó lọ máwọn òbejì kan wá lórí íńtánẹ́ẹ̀tì ó ní kan dáwó fún wọn gbogbo owó tó dá fáwọn òbejì pátá olórí burúkú kò jẹ ni kò lè àkáǹtù fún. ìgbà tó fọlọ́pàá gbé ó bẹ̀rẹ̀ sí ní bẹ̀bẹ̀ ni èmi àti yáyé ọ̀rẹ́ ni wá ọ̀rẹ́ lèmi àti ìyáyé jọ ṣàánú mi ìgbà tó tì mọ́lé ọ̀lẹ wọ̀bìyà ìwọ ló fẹ́ sọ̀rọ̀ séyàn ìwọ tó máa ìdábí wọ́n máa ṣoríkùn ẹ̀yẹn wọ́n á gé wọ́n á lẹ̀ mọ́ tọkọ ẹ̀ gbogbo oúnjẹ tó jẹ kó wà tọkọ ẹ̀ jẹ́ olórí burúkú ti jẹ́ tán olóṣì aláyé bàjẹ́ apá ẹ̀ dàbí apá ẹ̀ máa wọn apá tọ́kì ẹ̀ bọ́ kíní kan tó bá wà lọ́rùn life talking ní Nàìjíríà yẹn nǹkan tó yọ tó fi sápá ẹ̀ nìyẹn olórí burúkú olóṣì olè ìyẹn sọ fún wọn ní ó ní ẹjọ́ olóhùn go tí ìrówó ilé san ibẹ̀ lówó ilé ti jáde wọ́n ti gba ọmọ yẹn pa ọmọ yẹn dẹ̀ rí pé àwọn tí bàbá gan tó gbowó lọ́wọ́ bàbá wọ́n ń jà tooth and bull láti gba justice
Bàbá yóò sanwó fún àwọn people. Ẹ wo bó ṣe ń jà. Ẹ̀yin olórí burúkú tí mo sanwó fún. Ẹ̀yin aláyé bàjẹ́ tí mo. Nǹkan tí Wùnmí ṣe ní audacity láti rubbish wọ́n jọ ẹnìyẹn. Tó ní ẹjọ́ jẹ́jọ́. Ẹ bó ṣe kígbe mọ́ wọn. Ẹ ń ṣó ibùkú. Ẹ má play. Ó wá ń pàṣẹ fún wọn. Olórí burúkú kan wá sọ pé, okay, all right, Wùnmí. Ayé yín. Ọmọ nu yín. Ẹ lè sọ̀rọ̀. Ṣé bàbá ló máa pè mí sílẹ̀ mo máa pa ewo mọ́ mi? Bá kọ́kọ́ bí wọ́n pé bàbá. Ṣé ẹ̀ ń sanwó fún mi ni? Bàbá, ẹ̀yin kọ́ mò ń jà fún, Mohbad mò ń jà fún. Wọ́n ṣe all right, wọn ò lè sọ̀rọ̀. Ẹ fẹ́ jẹ́ kí àtijọ́ àti mu wọ́n dí. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí lẹ́yìn. Ọlọ́run ò ní fi oúnjẹ yín síbi tó ní sọ fún mi. She still came back to say Karimoh cannot question her. Gbogbo question tí Karimoh ń bí, ó ní Karimoh lè question òun. Ẹ máa gbọ́. They should hold Wunmi and her mom very well. They will confess what they did to Mohbad. This is coming from a place of entosumwebi. They should hold Wunmi and her mom very well. They will confess what they did to Mohbad. Ó mà ṣe o. Táwa àwọn yẹn ni wọ́n wá fẹ́ gbé sílé. Táwa àwọn apààyàn ló fẹ́ gbé sílé. Táwa àwọn murderer. Táwa mo ti ní gbogbo information ọkọ ẹ̀. Mo máa pè wọ́n lẹ́kọ̀ọ́ lẹ́ni. Màá sọ fún wọn pé daddy ṣán ti gé tiyín lọ ni. Mẹ́pẹ́ bí Mohbad lọmọ tẹ́ fẹ́ ni. Táwa màá fi ẹ́ lákàlàkà. Má jẹ́ kí n bẹ̀rẹ̀ lórí ẹ̀. Táwa ò ní like ẹ̀. I swear with my living God. On God. Táwa ò ní like ẹ̀. Má jẹ́ ká bẹ̀rẹ̀ Táwa. Mo fún ẹ 3 days. I'm telling you, it's not a threat. It's a statement of fact. 3 days. Send Iya Mohbad out of that house. Kó padà seko. Only they should hold Wunmi and her mom very well. They will confess what they did to Mohbad. Wọ́n wá fún mi l'address Tanwa. This is Tanwa's address. Mi tí ní pé, màá kọ fún yín ní hint. Manchester NH. Ẹ̀yin ará America kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Mi pé gbogbo address yẹn mo kàn fẹ́ fún Tanwa ní hint ni kó mọ̀ pé mo ní gbogbo information lọ́wọ́. Manchester NH. Kò ṣe Manchester UK o. Address Tanwa tó ń gbé sí ni. Manchester N for November, H for house. Mo yìí ní number address yẹn mo dẹ̀ lórúkọ street yẹn. Mo dẹ̀ ní postcode, but mo fẹ́ pè tán. Ṣóyé yín. Manchester NH. N for November, H for house. Tanwa, mo ń sọ ilé fún ẹ kó lè mọ̀ pé mo ṣé ń gbọ́. Okay, on ní New Hampshire ni. Ẹ ṣé ẹ̀yin tẹ́ ń gbé bẹ̀, wọ́n ti sọ fún mi. Ibi tó ń gbé nìyẹn. But mi ní sọ èyí tó kù fún yín. Okay, Manchester, New Hampshire. Ibẹ̀ nílé Tanwa tó ń gbé ńsìn. But mi ní dárúkọ address, full address yẹn fún yín, má worry. Má gbé yín débẹ̀. Ẹ jẹ́ ká fún ní 3 days yẹn. Má wá bọ́ta, má ju photo ẹ̀ síta, má ju address ẹ̀ síta, má ju photo ọkọ ẹ̀ síta, má ju address ọkọ ẹ̀ síta. Àwa send ẹ̀ sí America náà àti ibi iṣẹ́ tó ti ń ṣiṣẹ́. Then they look into her. Reason tó máa fi gba murderer sílé, reason tó fi fẹ́ file fún Wunmi àti Liam. Ṣọ́n lé wọn lélẹ́rìí. Wunmi ló pa ọmọ lọ́mọ tó fẹ́ sá lọ. Ṣé wọ́n lé Wunmi ló ṣe fẹ́ file fún ni? Tanwa, wà ló béèrè tó bẹ́ẹ̀. Wà sọ fún mi bíyá TV license ò fún ẹ license láti wo television ni, láti gbọ́ rédíò, láti wo internet kó lè fún mi pé Wunmi pa Mohbad ni ló fẹ́ ó dẹ̀ ti ó fẹ́ gbé ọmọ ọba fọ́ṣun ló ṣe fẹ́ sá wá sí America. Ẹ jẹ́ kí n máa kọ́ lọ. That is where Wunmi's mom is currently living. Ibẹ̀ náà ni ìyá Wunmi ń gbé, ṣé ń gbọ́. She lives with Tanwa. She lives with Tanwa's mom and Tanwa herself and Tanwa's children. So ìyá Tanwa àti àwọn ọmọ Tanwa, àwọn ló ń gbé bẹ̀. Ṣé wọ́n ti pé mo sọ fún yín pé ọkọ Tanwa ó máa ń lọ ó máa ń bọ̀ ni. Tanwa's husband and Tanwa's mom. Tanwa's husband and Tanwa's mom they are like cat and dog. So most times, whenever Tanwa's husband is in USA
her mom will not be around. And whenever her mom is around, daddy might be in Nigeria. Iya Wunmi came to USA before Mohbad. Iya Wunmi came to USA before Mohbad died. 2 weeks before Mohbad died. Ṣé ipò ti plan ẹ̀? Ṣé ipò ti plan ẹ̀? Only 2 weeks. Kí Mohbad tó kú ni Iya Wunmi ti sá lọ sí America. Only 2 weeks. Kí Mohbad tó kú ni Iya Wunmi sá lọ sí America. So remember when Karimoh came to Nigeria that they went for the candlelight. She also came back with Karimoh. Hey! Hey! So 2 weeks, kí Mohbad tó kú, Iya Wunmi lọ sí America. Ìgbà tí Karimoh ń bọ̀ fún candlelight, ó bá padà wá. Kí ni Iya Wunmi kọ́kọ́ lọ ṣe ní America 2 weeks. Kí Mohbad tó kú. Sister Tolani, tá ń wá ní auntie Karimoh, but ẹgbẹ́ ni wọ́n. So daddy Karimoh, àbúrò ni tá ń wá jẹ́ sí daddy Karimoh. Ẹgbà mi. PA, ẹ bá mi send ẹ sí phone mi mo lè wo nǹkan tẹ́ ń send yẹn PA. Ẹ send ẹ sí phone mi PA. Second phone yẹn send nǹkan tẹ́ ń send yẹn sí mi PA. Ẹgbà mi gbogbo yẹn gbọ́ mi ni. Wọ́n ní 2 weeks kí Mohbad tó kú ni Iya Wunmi ló lọ sí America. Ṣé ń gbọ́? Ìgbà tí Karimoh wá ń lọ fún candlelight. Gbogbo wọn jọ lọ ní bọ̀ kò show face ẹ̀. Ṣé ń gbọ́? So ìtorí ẹ̀ ni Karimoh fi já sílẹ̀ pé òun ò ní mú padà wá. But tá ń wá, ó sanwó tíkẹ̀tì ẹ̀ láti fi mú padà wá. Ó wá ń gbélé àwọn tá ń wá. Ṣó ti yé yín? Mo bọ̀. Ẹ jẹ́ kí n wo nǹkan tí ó ga ọ́. Who is my friend Karimoh? Wọ́n ní Karimoh ti wà live. Wọ́n ló sọ pé kí n bóun drag tá ń wá dáadáa. Ṣé rí pé mo parọ́? Àní satellite mi. Ẹ lọ bá mi wò wọ́n ní ẹ jẹ́ kí sáré sọ̀rọ̀ tó kẹ́ lọ join. Kẹ́ lọ follow Karimoh, ẹ bá mi support ẹ. Ẹ bá mi support ẹ jẹ́ ká fún Karimoh ní gbogbo support tá bá ní. Ọ̀rọ̀ ń gbénu Karimoh, ẹ bá mi fún ní support. Yes, tá ń wá. Ìyálà ìyá lóhun òbèrè tó bẹ́ẹ̀ tá ń wá. A máa drag ẹ bí àṣà ní generator ni. Tá ń wá. Mo fún ẹ 3 days ti pọ̀jù. Mo fún ẹ ní 24 hours. Tó bá ṣe needful. Wo hòtẹ́ẹ̀lì ọkọ ẹ. Bó ṣe ń pààyàn síbẹ̀, gbogbo ẹ̀ ni máa gbé wá sórí social media. Hòtẹ́ẹ̀lì ọkọ ẹ bó ṣe ń pààyàn síbẹ̀, gbogbo ẹ̀ ni máa gbé wá sórí social media. Oni ta wa ń ta. Oni she's on live. Yeah. Ẹ jẹ́ kí ṣé rí pé mo parọ́. Ṣé rí pé mo parọ́. Ẹ jẹ́ kí sáré sọ fún yín tán. Àbẹ́ fẹ́ lówó Karimoh ká continue lọ́la. Ṣé fẹ́ lówó Karimoh? Carry baby. Ṣé bẹ́ pé mo dẹ̀ máa ń sọ o. Ṣé bẹ́ pé mo máa ń sọ. Ṣé bẹ́ pé mo máa ń sọ ẹ confirm. Ṣé bẹ́ pé mo máa ń sọ pé Karimoh is just there. Ṣé bẹ́ pé tí máa ń bugo ere ẹ máa ń pa mí. Instinct mi máa ń sọ fún mi pé ọmọ yẹn she's innocent. Ó kàn try láti gbèjà àbúrò ẹ̀ ńgbà yẹn ni. Ó ní kí là ń dù Karimoh PA, kí là ń dù Karimoh. PA. Ẹ dúró PA máa fún mi sí. Ó máa fún mi sí. Ẹ ṣá dúró. Kẹ́ lọ bàbá mi sá Karimoh síbẹ̀. Kí Karimoh lè pọ̀ gbogbo tẹnu ẹ̀ síta. Ẹ dúró PA máa mi mọ̀. Ó ti ń sọ fún mi. Okay, sórí Instagram ló wà ní àbí TikTok. PA ṣe Instagram ẹ jẹ́ n pè PA. PA mi. On work from home ni. Èmi nìkan mo lè sanwó PA mi. PA tó lówó jọ mọ́ṣẹ́ lọ. PA tó lówó jọ ga lọ. Kí ni à ń dù Karimoh? Oh, okay. Okay, orí life mi ló wà. Mi rí. Okay, sis. Okay. Wọ́n lórí life mi ló wà. Karimoh sí on live. Orí life mi ni Karimoh wà. Ipò ń comment pé kí n drag tá ń wá dáadáa. Okay. No.
kò sí lórí stream èmi mo ṣe mistake wọ́n sọ pé orí life mi ló wà ipò comment pé kí n drive tan wá dáadáa onori life mi ló wà lórí TikTok sorry orí TikTok ló wà ó ní kí n drive no comment wọ́n no comment ni kò ṣe show sorry kò ṣe show ẹ má bínú wọ́n no comment ni pé kí n drive tan wá dáadáa so ṣe rí pé mo parọ́ kò kúkú mọ bí tí mo ti information kò sí ní life ṣe wọ́n sọ pé yeah wọ́n ní she commented kò sí ní life wọ́n lọ́dọ̀ mi ń bí orí TikTok mi ló comment sí pé kí n drag tan wá tan sọ̀rọ̀ yẹn dáadáa yeah mo misunderstood PA mi ni ẹ jẹ́ kí n máa sọ lọ fún yín nǹkan tó lórí burúkú sadist tójú ẹ̀ bá dàbẹ̀ tó ń sunkún yẹn ṣó ń gbọ́ yín nǹkan tó ṣe ń bẹ̀bẹ̀ tó ń sunkún tó ń kúnlẹ̀ ẹ lọ wo ọ̀dọ̀ Sister Tọ́lání máa ti gbé ó ń sunkún ó ń bẹ̀bẹ̀ pé kí Karimoh jọ kó má bá burú ẹ̀ jà now ẹ jẹ́ kí n máa kà lọ. Ìyá Wunmi came to USA before Mohbad died. I think like 2 weeks before Mohbad died. So remember when Karimoh came to Nigeria? That was for the candlelight. She also came back with Karimoh. It was when Karimoh started hearing different stories about their relationship and was questioning that Wunmi and Mohbad relationship and lifestyle. She started questioning Wunmi. This all happened when they came to Nigeria. Ìgbà tí Karimoh lọ fún candlelight yẹn ní gbogbo ilé ìṣẹ̀lẹ̀. When Karimoh now wanted to go back to USA, they were already fighting. Ṣé rántí? Only first update tí Karimoh updating by ṣé rántí? They were already fighting. Karimoh was really angry with her mom for allowing Wunmi to go to Mariam's house and that she was sending money to Wunmi to go to school. But instead of Wunmi going to school, she was staying with boyfriend and was also suspecting. Wunmi got angry with those questions and fled up. Wunmi's mother was also supporting Wunmi. This got Karimoh angry and she said she will not bring her mom back to USA. That her mom, Karimoh sọ fún mom ẹ pé her mom is too cunning and shady. Wunmi ló fi jọ. Òun ni Wunmi jọ. Wunmi bá lé ní Karimoh ṣó mọ̀ pé ìyá yẹn kọ́ ló tọ́wọ́. Nǹkan tí wò ṣe níwà burúkú wọn nìyẹn. Because mo rántí ìgbà táwọn bàbá ìgbà tó máa meet ẹ̀gbọ́n àwọn Karimoh ọkùnrin. Ó dìdí sọ fún àwọn bàbá ní pé kí ló dé tẹ́ wá fẹ́ ọkọ ní ìdílé ibi tó ti ń pààyàn. But Sherry, ẹ rí pé nǹkan tí wà Karimoh fi yàtọ̀ nìyẹn because Karimoh òun kọ́ ló train Karimoh because ìyá Wunmi ló train Wunmi. Nǹkan tí Wunmi ṣe níwà burúkú bíi ti ìyá wọn nìyẹn. Karimoh told her mom that she's too cunning and shady. Ṣé ń gbọ́? Tanwa's mom is Karimoh's grandmother. It is the same mother but not the same father. They gave birth to Karimoh's father and Tanwa. Tanwa is Karimoh's auntie, but they are in the same age mate. Karimoh's father is Tanwa's elder brother. Shotiyeyin, Tanwa is the last one of that family. Tanwa's mom gave birth to 7 to 8 children. I am not sure. Mo te like informant kò parọ́. Karimoh's father is the firstborn. Tanwa is the lastborn. Tanwa's mom raised Karimoh in Abeokuta. Okay, mommy, Tanwa's mom raised Karimoh in Abeokuta because Karimoh's mother left when Karimoh was very, very young. Ìyá yẹn ni ìyá Wunmi wá lọ ń bá jó lọ ń bá jẹun lọ́jọ́ ń gbé nsìn. Ẹ ti rí pé nǹkan tó máa pàyà ẹ̀ ló ń jẹ. Ṣé pé ìwà ìyá Mohbad? Ṣé pé ìyá Wunmi ní traces ìwà ìyá Mohbad náà? Ẹ jẹ́ ká máa pọ̀ lọ. So the hatred they had for Karimoh's mom, they transferred it to Karimoh. Ṣé ń gbọ́? She was never really loved. Karimoh was never really loved. Karimoh má worry, àwa máa fìfẹ́ wọ̀n ẹ́ sìn. Àwa máa fìfẹ́ wọ̀n ẹ́ Karimoh má worry. Don't look for love. Ṣé àwọn olórí burúkú family kan wà Karimoh? Ó kàn máa rò bí family. Ará àta gan, ó bí ẹ Karimoh kò fara àta ṣe family. Only once beaten, twice shy. But I understand you.
because you wanted to give them a second chance. Wo bo tún ṣe betray. Wo bo ṣe people came for you, they cursed you, they did everything for you. But yet, you took that, you know, you took everything just because you want to satisfy your sister. But sister will like you, olórí burúkú ni. Ọmọ tó ti ń sùn láti age 10, tó ti ń pín kiri. Kò lè wá sincere, kò lóyà sí yayin go Karimoh. Kò lóyà sí yayin. She was never really loved. They did not even expect that she will marry a good man. Ọkọ Karimoh má bínú o. Ọkọ Karimoh tí mo ń búnjọ yẹn wọ́n sọ pé good man ni. Ó mà ṣe o. Karimoh má bínú, wọ́n no bá ti má dá sí. Ó bá ti má dá sí Karimoh, mo sọ gbogbo ilé bí akole wá bá mi kó wá fún mi ní information o. Ele ta ní ìtító. Jẹ́ ká sì máa mọ̀ mi se le Karimoh ṣùgbọ́n má worry. I just feel for you ni o Karimoh, honestly. Àbíkó yẹn wọ́n kò lè interview bàbá kó sọ pé wọ́n ní interview àwọn tó kù. So spend it sọ pé for now òun reserve gbogbo statement òun. Ó ní tí time bá tó every damn thing. Ó ní everything pátá lòun máa sọ with evidence, with pictures, with comments, with chats. Ọlọ́run bá mi dá spending sí. Ọwọ́ ayé ò ní ká spending. Wùmí àánú máa pokùnso gbẹ̀yìn ni. Every damn thing. Every damn thing. The spending no ma gbé síta. Spending has a lot. Tẹ́ bá dé rò pé fẹ́ lọ wá spend fẹ́ lọ gba phone ọwọ́ ẹ̀. Ó ti send ẹ̀ sáwọn tó. Ó ti send ẹ̀, ó ti tọ́jú ẹ̀, ó ti fi sínú archive àwọn tó trust. Mumi, àṣírí òbò. Ṣé gbogbo iCloud gbogbo nǹkan tó no bàjẹ́ yẹn. Mohbad ti tọ́jú ẹ̀ sọ́wọ́ àwọn kan. Òun náà mọ̀ nǹkan tó fẹ́ ṣe. Mohbad ṣe rí gbogbo yín tẹ́ ń wò mí. Ara fún Mohbad. Ara fún Wùmí á tún lọ kó ná mọ́ṣẹ́. Mohbad á tún finú wénú. Ara fún because tára ò bá fún. Kò ní tọ́jú àwọn nǹkan kan sọ́wọ́ àwọn bí spending yẹn. Bí Mohbad ṣe kú gan gbogbo nǹkan yẹn. Pictures, everything. Ẹ máa wo bó ṣe ń lọ. Wùmí, mo sọ fún ẹsẹ̀, jẹ́ kí Tinubu bọ́ta ṣe kó sọ pé no justice for Mohbad. Naturally by the justice yẹn máa wá with evidence. Evidence. Ṣé tí ìjọba bá evidence, wọ́n sọ pé àwọn ò ṣe justice. Wọ́n sọ pé àwọn ò ṣe. Ẹ jẹ́ ká máa wo bó ṣe ń lọ. Ẹ̀yin tèmi, ẹ jẹ́ kí n lọ sùn ó ti rẹ̀ mí ṣe ti gbọ́. Tí bá tún lẹ́rẹ́ ní information. Ṣé ń gbọ́? Màá tún wá gbé fún yín. Táwa, I'm giving you the last warning. Ṣé ti rí? Àtúbọ̀tán nǹkan tó ń ṣe. Ò ní like tá bá bẹ̀rẹ̀. To be forewarned is to be forearmed. Táwa, I'm giving you 3 days to do the needful. This is not a threat. It's a statement of facts. Do the needful, Tawa, or else I reserve my comments. Show my comments in information. My send this necessary people, the Americans, they will start investigating. Reason to ṣe fẹ́ mú apàyàn wá sí America. Ìjọba yìí ń ṣe investigation. You won't plan láti relocate òun àtọmọ ẹ̀ without the investigation being cleared. Ó fẹ́ mú wọn wá. Káre. Gbénigbéni, agbénipa. Ẹ jẹ́ ká máa lọ. I love you all so very much. God bless you. If I have anything, I'll put an update out for you to join me tomorrow. Ṣé ti gbọ́? Ẹni yẹn máa gbé nǹkan púpọ̀ fún mi gan. Ẹ má worry. I'll come back to you people. Ṣé ti gbọ́? Wọ́n flag wa, Facebook ń flag wa. Ẹ má worry àti ṣetán ẹ̀yin olórí burúkú. Ẹ lè máa flag nsìn. Mo kú ti gbé yín ṣépè. Ẹ jẹ́ ká máa lọ. Má bá yín sọ̀rọ̀ ṣé gbọ́. Ẹ lọ wo platform Tọ́lání Ilésanmí àti Zimama Bitano. Ibi tí olórí burúkú ẹ̀ tó tẹ̀gbẹ́ mọ́lẹ̀ tójú ẹ̀ máa dàbí ẹni tó ń sunkún yẹn. Tójú ẹ̀ tún dàbí ìgbà tó tẹ̀gbẹ́ ajá mọ́lẹ̀ yẹn. Ṣóyé yín.
ẹ lọ wojú ẹ lọ wò lọ́dọ̀ sister Tọ́lání. Wọ́n gbé fídíò yẹn ibi tó ti ń sunkún tó ń kúnlẹ̀ tó ń bẹ Karimoh kó má bá òun mi jà. Ó máa ń sunkún gidi ni. Ẹ máa rò bí ìyá láyé àti bàbá ẹ̀ ló kú ni. Olórí burúkú. Àwọn tó ọ̀nà ní fámílì wọn. Ìwọ wá ń sunkún ó ń bẹ Karimoh kó má tú àṣírí. Àṣírí tèmi ti gbà láti jẹta. Mo kàn ní sùúrù ni. Àṣírí tí mo ti gbà láti jẹta. Ẹ pa òbóró mọ́. Ẹ pa òbóró mọ́. Ẹ rí pé pè lọ́mọ máa ṣẹ́ fún Karimoh nsìn. Ẹ pa òbóró mọ́. Nǹkan tẹ́ ń bẹ fún ni mo ti gbọ́ yìí. Ẹ bá bẹ Karimoh kọ́ ló fẹ́ mi information. Ṣé bẹ́ẹ̀ gbọ́ bí ṣe ń kà fún yín. Tó bá jẹ́ Karimoh, máa ṣáà ti ka ẹ máa ti mọ̀ pé Karimoh ni. Ṣé mo máa kà fún yín? Àwọn Afẹ́nifẹ́re, àwọn tó wá justice ni tọ́dọ̀ mọ̀ pé lórí burúkú ni Wùnmí àti ìyá ẹ̀. Àwọn ni. Ẹ máa wò ó tí ń ṣe gbọ́. I love you all so very much. Justice for one is justice for all. Until we get justice, we are not relenting. Ọlọ́run á dẹ̀ fún wa ṣe. God bless you. Èní ni Mohbad pé 6 months tó kú. Ọlọ́run á bá wa dẹ̀lẹ̀ fún. Ọlọ́run á dúró tì. Ṣé gbogbo yín ti gbọ́? Ibi tí Darosha ti ra pósí. Wọ́n náà pé pósí ní 45,000. Darosha náà sí 42,000. Eventually 40,000 ló san. Darosha, ìṣẹ̀dá ò ní ṣe rere láyé. Bó ṣe fún Mohbad tó ká Mohbad sínú pósí yẹn bí ẹja ṣáwá. Tó ká Mohbad sínú pósí yẹn bí ẹja eggfish tó ń yan. Darosha, bó ṣe máa ká ẹ sínú pósí nìyẹn. Ilẹ̀ máa fẹ́ jẹ́ ìwẹ̀ ni. Èmi tí mo sọ bẹ́ẹ̀ ni. Olórí burúkú ọmọ. Wọ́n ti fún mi ní fọ́tò gbogbo wọn. Màá bá yín gbé ojú gbogbo wọn síta. Gbogbo yín tẹ́ sọ pé ẹ mọ̀ wọ́n. Màá gbé ojú gbogbo wọn síta. Kẹ́ lè mú ojú gbogbo wọn in case ẹ bá pàdé wọn ní títì. Ojú àdúrà. Ojú Darosha. Àtojú ṣáàyàn ni àbí kí ni yẹn náà? Lifestyle. Ojú lifestyle. Àtàyàn. Màá bá yín fi síta kẹ́ tọ́jú ojú yẹn sórí fọ́tò sínú fọ́tò fóònù yín so that ẹ bá ti rẹ́ni tó kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn. You can imagine last king ògbòdìrí 2 million. Ó wá tún lọ ná pósí. Wọ́n dẹ̀ sọ fún ẹ pé pósí ọmọdé pikin pósí. Pikin coffin. Ó ní pikin coffin ni. Ó ní ẹ gbọ́dọ̀ sí. Mi sọ fún yín ni. Ẹ gbọ́dọ̀ tó lọ pa ńbẹ̀ ni. Wọ́n sọ Darosha sọ fún ní pósí pa àbúrò òun ló kú. Àbúrò ẹ̀dẹ̀ ni Mohbad ló tọ́ anyway. Ó lábúrò òun ló kú ṣóyé yín. Má yẹ wá sọ pé kò sí pósí lẹ̀ pé kó padà wá. Ó wá nínú àwọn gbọ́dọ̀ sí lálẹ́ yẹn ṣóyé yín. Meanwhile, ìgbà tó ó wá padà lọ, ọ̀nà lọ bá ọmọ onípósí, ọmọ ẹni tó ń ta pósí, ọ̀nà mú àdó, ó mú aṣọ funfun yẹn ní Wùnmí padà lọ jù sínú inú kòtò tó ń sin Mohbad sí yẹn ṣóyé yín. Ọ̀nà mú aṣọ, ó mú àdó, ó ní kọ́ bóun fi line nínú pósí yẹn. Ipe tradition àwọn ni. Ó ní tradition àwọn ni. Ọmọ bàbá onípósí wá sọ pé òun sorry o. Òun ò lè line kankan pé kó lọ sọ fọ́gá òun. Wọ́n ní bí Darosha ṣe lọ tó gbé pósí tí ò padà wá mọ́ nìyẹn. Aṣọ yẹn ni Wùnmí wá lọ jù sínú inú kòtò nígbà tán sí Mohbad. Ṣé gbogbo yín ti rántí? Ẹ máa wò ó okay, DJ Bami Ade West. Okay, màá ní kó get photo wọn náà fún wa. Ṣó ti yé yín? Gbogbo America, gbogbo London la máa lẹ wanted mọ́ fún wọn. Ẹ má worry, èmi á lọ print ẹ̀. Màá lọ print ẹ̀ lọ́dọ̀ printer. A máa gbé wanted sórí orúkọ wọn. Ṣé gbọ́? I love you all so very much. God bless you. Ẹ jẹ́ kí n máa lọ. I'll see you all soon. If I have any information, trust me, I will bring it out to you. Ṣé gbọ́? Ẹ ṣé. And to all my informants, God bless you all. I appreciate you. Ẹ ní rí kú ọmọ o. Ẹ ní rí ohun gbé sọnù bí ó ṣe bí ọmọ o. Ọlọ́run á dúró ti gbogbo yín. To everyone watching me and people that are still going to watch, I celebrate you. I appreciate you all. Ẹ má worry. Ó lè pẹ́, but a máa débẹ̀. Ṣó ti yé yín? Ó lè pẹ́, but a máa débẹ̀. Ṣé gbọ́? Ẹ ṣé mo dúpẹ́. God bless you. Love you all so very much. One love. Love you. Ọlọ́run á bá wa délẹ̀ fún Mohbad o. Èní ló póṣù mẹ́fà. Ọlọ́run á dúró tì o. Ọlọ́run á dúró tì o. Á dúró tì bàbá ẹ̀ tó fi sílẹ̀ o. Mohbad má sùn o. Mohbad má sùn o. Mohbad má sùn o. Ọ̀tí tó bá gba justice. Dúró tì wá kó bá wa jàjà yìí o. A lè dájà o. A lè dájà o. A lè dájà o. Ọlọ́run á dúró tì ẹ́ Mohbad. I can't play your music here because olórí burúkú wọn máa lọ fẹjọ́ mi sùn Facebook. Wọ́n máa mú fídíò yẹn wálẹ̀. Ṣó ti yé yín? Ṣé wọ́n ti pa mo play àwọn orin kan gbà kan tán lé mi
mo ṣe copyright tó mú video wálẹ̀ mo bá fi gbogbo ní play orin Mohbad ní ká ṣe remembrance but ọmọ ni mo play copyright ṣó ti yé yín so ẹ má bínú sí mi ṣe gbọ́ ẹ kọ rest well Mohbad rest in perfect peace ẹ type ẹ kẹ́ tó máa lọ kẹ́ kí Mohbad ṣe gbọ́ ẹ pray fún kẹ́ bá mi kí èyí ló pé 6 months Ọlọ́run á dẹlẹ̀ fún gbogbo àṣìṣe Ọlọ́run á bá wa parẹ́ lọ́lá àwẹ̀ inú àwẹ̀ tàwa Ọlọ́run á bá mi ru ọlá inú àwẹ̀ tàwa á bá mi pa gbogbo àṣìṣe Mohbad rẹ̀ lórúkọ Jésù ẹ ṣé mo dúpẹ́ one love Adébísí God bless you ma keep us all together one love I love you all so very much thank you so much if I have any information I will come back and tell you all ṣé gbọ́ I love you God bless bye.